bí ẹrú burúkú kan náà tó ti fẹ́ wọlé Yorùbá ọlọ́dà kó mọ́ṣá làwá kó mẹ́rọ gbogbo àwọn àfáàlẹ̀ Yorùbá lọ rí bẹ́ẹ̀ bọ́ lórí tó dé yóò wọ́n sì lọ rí sákì wọ́n sì lọ rí dúó kò tiẹ̀ tí wọ́n dúó gbogbo rẹ̀ tí máa ń jẹ́ àfá bí ní tó bá lè wó jẹ́ ọjẹ́ Súfí ọjẹ́ Àṣàrí gbogbo tó bá lè wó jẹ́ ìwọ ọ̀gbọ̀rọ̀ gbá lórí burúkú tí ń bọ̀ wáyé ọ̀gbọ̀rọ̀ gbá lórí láyé lọ́dọ̀ tiẹ̀ ọ̀gbọ̀rọ̀ gbá èèyàn kan péré èèyàn kan just èèyàn kan àpá èèyàn kan péré ó sì dúró pé tóun bá ti sọ lásán gbé wá dúró bẹ́ẹ̀ lásán ó wá di pé àwọn sáádà wa àwọn tí gbogbo wa jọ gbà fún pé àwọn eléyìí àwọn ọ̀gá wa ní ìsìlámù rẹ̀ wọn làwọn sàhábà kò wá mú wọn lórí ẹwù tó ti ń bẹ̀rẹ̀ jọ sí ọtí ti ń bẹ̀rẹ̀ Abu Hurairah Muawiya amúrúdé láásí Abu Musa al-Ash'ari ọ̀gá ni wọ́n ti yọ ogun tí yọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ tí yọ alátẹnujẹ ní yọ létekete ní yọ òkúrọ́ ní yọ dẹ̀dẹ̀wẹ̀rẹ̀ ní yọ ó ti wá kú lẹ́fún níṣì àwọn ọ̀gá àwọn sàhábà ló wá kú báyìí ọ̀làwọ̀ bá kiri ṣe dẹ́kun láàrín àti ọmọ kọta kan wá béèrè lọ́wọ́ ẹni tó péré láàfáà lẹ Yorùbá èyàn àfáà tó kú sí wà mẹ́rin ìpè ìjẹ́ ló yẹ tí ẹ máa ṣe pé láwọn bá kíra àti ọmọ ṣe lóòótọ́ sí wọn máa ń ṣe bẹ́ẹ̀ bí kan ó sì establish fún wọn máa ń ṣe bẹ́ẹ̀ wá wíjà ní fún wọn èyàn kò yẹ ká gbàgbọ́ sí náà láàyè láwọn bá kíra àti ọmọ fi wá dìsáàbù èpè náà fi wá dìsáàbù amanakallahu bima tastahi amanakallahu bima tastahi amanakallahu bima tastahi ẹ̀yin àbá ilẹ̀ Yorùbá tẹ bá gba ilé jẹ dákẹ́ ọlọ́run bí omi ìdọ̀mí ìdọ̀mí ìyàwó ọ̀rọ̀ yìí bá dàbí kó lé ẹ̀rí gbénú òdodo ọ̀rọ̀ ọmọ nílé ńgbà mí èyí tí wo ilé ìgbà tábà ilé mọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni burúkú bá ìlọ nílẹ̀ Yorùbá náà ẹ wá ń ṣe nígbà pé kò kàn wá ẹ wá sọ ní pé àwọn àtàwọn èèyàn kan náà ń jà kálukú wá dákẹ́ ọlọ́run ó bí kálukú yín lọ́gbé ìdọ̀mí ìyàwó àwọn àfáà tó sì lọ nílẹ̀ Yorùbá ìyàwó mọ̀ ọ́n lọ́rùn kan wá ìkànnì àwọn àfáà ń nílẹ̀ Yorùbá ìbàbá àgbà Sheikh Zoglo rahimahullah àwa yìí akéré jù báyìí lọ́jọ́ náà a máa gbọ́ kásẹ̀tì wọn níjọ́ náà lóhùn àwọn àtọ́kùn ní kọ̀díyá nìkan ni àwọn tán ní pé ànábì bí ìbẹ̀rẹ̀ ànábì wa Muhammad báwọn ti jáde tí wọ́n lò àbá wá sí kásẹ̀tì àwọn anagun wọn máa ń pariwo wọn nítọ̀ gbogbo èèyàn lọ sí gbogbo ayé o ẹlọ́mọ kí ó kan láti lù sọ̀lọ̀ àti àfá gba kọ̀díyá nìkan wọ́n wá jọ sọ̀kan báyìí kásẹ̀tì wọn náà ti ń pariwo rẹ̀ kò sí fídíò ńjọ́ náà kò sí Facebook ńjọ́ náà kò sí YouTube kò sí nǹkankan àbóṣàn lọ́dọ̀ ló àwà iná gbogbo táwọn iye mi ìmá gbogbo náà ń pè ní sọ̀rọ̀ débi tí mọ̀bí tí lè kí ó wà ní sọ̀rọ̀ débi tí wọ́n dárò dáwà níbi kan ní jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn ní tó padà bọ̀ kí débi tán pè ní dárò dáwà rẹ̀ ọlọ́mọsàbà kí ẹgbọ̀n bàbá náà ilẹ̀ Yorùbá ló ti wá di pé wá gbòlì ó gbọ̀ lẹ́nìsìn ẹni kò sì ní máa lánú pé àwọn bákàrà lè ṣe ìyá àwọn bákàrà ìṣẹ̀lẹ̀ àti wọ́n márùn sáré ẹ̀ká máa ṣépè fún wọn wá ń di kò yẹ ká gbàbò sí láàyè lẹ́nu tiẹ̀ ìwọ ọ̀gá alábòsí ìwọ́jọ́ kábòsí ló mú ọ dárú ìwọ wá ní kò yẹ ká gbàbò sí àwọn bákàrà àti wọ́n márùn náà fi wá dì sáàbò èpè ọ̀rọ̀ tó yẹ kó tó bá yẹ mẹ́nu débẹ̀ kí wọ́n kọ́ sẹ́bi láwọn tó ń sẹ́bi lé wọn náà kọ́ tó wá tiẹ̀ sọ wọn tó bá ti para wá sọ náà أبو بكر الصديق وعمر بن الخطاب iṣẹ́ àwọn tọwà gíjù ní ẹ̀ ẹni bó ti wá gbélé o ẹ̀rọ àwọn ẹ̀dẹ̀wò rẹ̀ kan tí wọ́n sì gbà tí wíò náà ọgbọ̀n ìsanalysis ni tí analysis bá bá ti ẹgbà àbá tó bí wọ́n sáàlẹ̀ analysis ti ẹ̀bẹ̀ tí wọ́n fi sọ fún analysis ni ta ló lè gbà ní ká gbé bà bóòrùn kalẹ̀ ká máa analysis rẹ̀ ipé ń gbàdúrà wáyé wà láyé ó wá sí báyìí ó ti fọ́mọ̀ kan lóyún rí wọ́n wá fi jílé káàkiri àdúgbò ṣe ta ló lè gbá kán mọ́ sí ẹrú ẹ̀kọ́ bàbá tí ẹ̀ ọ̀rọ̀ yíò sì rẹ̀ ọ̀rọ̀ máa sí alápẹ̀kọ̀ kan lápídà o ká máa sanálísìsì àwọn sàábí ànábì pé wọ́n yẹ pẹ̀lú òkú ànábì ń bẹ́ńlẹ̀ ọ̀rọ̀ ayé ni wọ́n bá káàkiri orí dá fẹ́yìn tẹ̀ sọ bẹ́ẹ̀ ká dá fún gbogbo yín lápapọ̀ àti kékeré yín àti láyé ká dá fún gbogbo yín àwọn sàábí Abubakar Siddiq ẹ̀ mọ́ bí ẹ lọ ní àwọn àti sọ ti pẹ́ náà àti sọ ti pẹ́ tẹ́lẹ̀ bá ti kó mẹ́wọ́n pọ̀ ọdún ànábì fara rẹ̀ because tó bá ti tọ́ kẹ́ sọ pé lè ṣe analysis ọ̀rọ̀ àwọn sàábé ẹ̀dá kí ni ó wá sọ déwọ̀ kí analysis ọ̀rọ̀ ànábì náà tó bá sì láwọn fẹ́ ṣe analysis ọ̀rọ̀ ànábì náà wọ́n tún láwọn kiri kàkàsá ànábì náà lẹ́sẹ̀ torí pé ànábì ní isma kó ń bi kàbáyìrù ni kò ní isma kó ń bi sọ̀gáyìr
tí wọ́n mọ̀ wá kọ́ àwọn nǹkan gbogbo tán kàbà àwọn sàábẹ̀ yìí náà ní sí kàbà Abubakar náà ní sí kéṣe kàbírọ̀ ká ló bá jẹ́sẹ̀ gan ni o a tún bọ́ sí wọ́n sí kò sí kátọ̀ kẹ́kẹ́ mẹ́ kò sí kí ni jama kò sí kátọ̀ kẹ́kẹ́ mẹ́ so ẹ máa retí o nílẹ̀ Yorùbá wọ́n bọ̀ wá analyze ànábì fún yín àmọ́ kó tó dìgbà náà Ọlọ́run níjọ dìgbà náà ìwọ tó bá níwẹ̀ lóbẹ̀ lẹ́mí Ọlọ́run níjọ dìgbà náà Ọlọ́run sì jẹ́ kí orí burúkú mẹ́rin kó bárò àwà yìí láyé ó bá sì bá ọlọ́dà pọ̀ fún wa ní okun àti agbára tá a fi lè confront ìwẹ̀ tó bá gbérú ẹ̀wà ká iná mẹ́ǹkànà gbogbo ẹni tó bá lè wo jẹ́ ni o àyíká mọ́ o bí àwọn mìíràn lè rò pé kí ní jẹ́ gbogbo ẹni tó bá lè wo jẹ́ ni o gbogbo ẹni tó bá lè wo jẹ́ ni o gbogbo ẹni tó bá lè wo jẹ́ ní yìí sọ̀rọ̀ àwàdà o èyí sọ̀rọ̀ àwàdà jihadu kan dúbà iná lọ gbogbo ẹ̀ náà kọ́ ni jihadu à ń gbé gbàngbàdà ayé ẹ̀kọ́ jihadu ká sọ̀rọ̀ náà mẹ́ jihadu ká ṣàlàyé ọ̀rọ̀ láwa yìí ẹnìkan ò lè dún mọ̀húrú mẹ́nìkan sọ́rọ̀ àná ni gbogbo orú yìí lọ́yà àwọn àgbà kan ní ọba ní sọ kíkọ́ ọ̀yàgbẹ́ ọgbẹ́ kò sọ̀rọ̀ ọ̀yàgbẹ́ mọ́ nísìn ẹnìkan kò yàgbẹ́ mọ́ ọba ti sọ tí ò dá ọgbẹ́ sí ọmọ tó worst case nísìn oníká kóra lọ tọlọ́pàá ayé ẹ̀kọ́ worst case ní báyìí abáṣikó tọlọ́pàá ká kóra lọ kóòtù ó ti tán èyí ò sì lé nísìn ìjọ kálukú náà ti jọ mọ ọ̀nà tẹ́ ìjọ máa ń gbà ayé ẹ̀kọ́ ni ẹjọ́ máa ń múra sí yìí ìbáwọn yẹn sáà ní mẹ́mẹ́ tẹ́wàá ní nọ́mbà kìíní kan lẹ́mọ̀ ń bẹ̀ nọ́mbà kìíní kò jújú nọ́mbà tẹ́mọ̀ lọ ayé ẹ̀kọ́ ni ẹjọ́ ní mo mọ nọ́mbà 3 ní gbogbo Lagos State yìí àdìpẹ́ níbẹ̀ nọ́mbà 2 ọba ní mo mọ nọ́mbà 2 ní gbogbo Lagos State ẹnìkan níbẹ̀ ní nọ́mbà 1 ọba tó mo mọ nọ́mbà 1 ní Lagos State yìí nọ́mbà 1 tọ́lọ́mọ ẹnìkan ló fi jẹ́ o ẹnìkan bàbá sàlẹ̀ rẹ̀ o ayé ẹ̀kọ́ ni ọba tó wá ní mo mọ bàbá sàlẹ̀ ẹni tí jẹ́ nọ́mbà 1 bàbá sàlẹ̀ oná láwọn tí jíṣẹ́ fún àwọn kàbá mẹ́ o ọ sì máa wọn kàbá abọ́ máa wọn kàbá ní ọmọ wọn ọba tó mo máa wọn kàbá olùsìnkú ọjọ́ ọmọ náà ni bọ́lọ̀ ní ó darí gbogbo ẹ̀mí gbogbo kálukú wọn Allahu waliyyul ladhina amanu Allahu waliyyul ladhina amanu yukhrijuhum minadh-dhulumati ilan-nur والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. so tọ́gùtù tí bẹ́lẹ̀ Yorùbá ní tọ́gùtù ni o tọ́gùtù tí ó máa yọ àwọn èèyàn kúrò nínú ìmọ́lẹ̀ yóò wá mọ́ kí wọ́n bọ́ inú òkùnkùn àwọn sọ̀hábà nílẹ̀ Yorùbá yìí ṣáájú ọdún mẹ́wàá sóní gbogbo ọdún láti lò lọ́lẹ̀ Yorùbá ẹni àpọ́nlé ẹni ọ̀wọ̀ ni wọ́n ipa àwọn sọ̀hábà òde táwọn yóò pàtún máa fojú mi wọ́n pé ìṣàtúnbẹ́ rí báwọn náà ni gbogbo tó bẹ̀rẹ̀ ojú 2015 2016 lọ kò ní dáa fẹ́ ní ó dárú ẹlẹ́lẹ̀ Yorùbá yìí ká dáa fún ọ ní gbogbo tó dárú ẹlẹ́lẹ̀ Yorùbá yìí ilẹ̀ Yorùbá bàbàrà wọn sáré ọmọ kí ní kan ilẹ̀ Yorùbá mọ́jọ́ kọ́ mọ́ kí ní hù ká fẹ́ dárúkọ anybody inú àwọn sàábí wọ́n fi Sayyidina síwájú ẹ̀ wọ́n fi kí ní síwájú ẹ̀ Sayyidina àwọn ìdárúkọ Abubakari wọ́n ní dárúkọ Abubakari direct kí ní wọ́n bí Sayyidina Abubakari àwọn ìdárúkọ Umar kí ní wọ́n bí Sayyidina Umar àwọn ìdárúkọ Ali kí ní wọ́n bí Sayyidina Ali àwọn ìdárúkọ Hamza kí ní wọ́n bí Sayyidina Hamza ọmọ tí ma Sayyidina ọ̀gá wa Abubakari ọ̀gá wa Umar ọ̀gá wa Uthman aṣáájú wa Ali aṣáájú wa Hamza Sayyidina ó gbàwájú tó bá tún wọ́n kọ́ fẹ́ dákọ àwọn ìyàwó Ànábì ọgbọ̀ Nana Aisha Nana ọmọ tí jẹ́ bẹ́ẹ̀ màmá olúwàbínú ìṣọ́mọ́ alágbà pé wá àṣíwájú mahatuko ó láwọn ìyá yìí ni wọ́n ọmọ Nana àwọn retí ìjọ tẹ́ pé ìyáńláwà Aisha ní àṣẹwó ẹ̀fòrí gba ìpè wallahi àwọn retí túnmọ̀ wọ́n tó wọ́n bábọ̀ a ní worst case ní kọ́ lọ́ọ̀mọ nọ́mbà 1 ní Nàìjíríà ayé ẹ̀kọ́ ni ayé nọ́mbà 1 tó ọmọ náà tún láwọn tí ń jíṣẹ́ fún ọtán àwọn táwọn náà tó wá jíṣẹ́ fún náà wọ́n tó wọ́n bẹ lábẹ́ ta ní ọba tó dúkà lúgbú lọ Allahu làwá ní ìlàwá sọ pé Allahu waliyyul ladhina amanu wàlíyù ti wà nù
wàlíyù ti wà tọ́gùtù ni wọ́ tọ́gùtù ni wọ́ ìtí wọ́n ṣe ní pé ìwọ́ wá yílò àwọn èèyàn kúrò nínú mọ́lẹ̀ tán ti wà àwọn èèyàn tí wá mọ́ Sayyidina Abubakar Sayyidina Umar Sayyidina Uthman Sayyidina níta ti mọ̀nú ọwọ́ aṣọ àwọn Sayyidu náà ìwọ́ wá sọ wọ́n bí ìsánù àádí bẹ́yìnà náà ká dà fún ọ ọwọ́ aṣọ Abu Hurairah dé báwọn ẹ̀kọ́ lè mọ̀ sọ̀rọ̀ ẹ̀bí kí normal person Abu Hurairah Abubakar as-Siddiq ó ti ń ṣe kí ní ò ti gbẹ́ ẹ̀fúra ní sẹ́ni gbogbo ìgbà kó tó dípò lọ́ǹtì pé Abubakar yẹn ní èpèrè yìí nìṣìn tó ti ń dípò tí ń fún wọn láwùjáre kó tó gbé ó ti kọ́kọ́ mọ̀mọ̀ járáǹkà Abubakar díẹ̀ kú lọ́kàn wa àwa tá àgbà láàgbà yẹ́ ẹ̀mọ́ bí tó ti bẹ̀rẹ̀ ó yẹ kẹ́ ti mọ́ fúra ìgbà tí ń ta ọpá Abubakar ò bá nẹ́bí ṣe ní àjò Abubakar kò bá kíni kò bá nẹ́bí ṣe ní àjò ẹgbá nǹkan lánú ìkójì tó sọ yí wọ́n ti wọ́pọ̀ sọ kan náà mọ̀kọ́mù tó ga jù tágbàkàrí nínú àlùmọ̀ tí ò sẹ́ni tó ní tó torí mọ̀kọ́mù yẹn pé ní As-Siddiq ó ní mọ̀kọ́mù ìgbà tá nẹ́bí igun sẹ́mọ̀ lọ tó dé táwọn kèfèrí sọ páwọn ògbà pé rọ́là nẹ́bí ń pa pé ìrìn adúrú 5,000 years tẹwàlà nẹ́bí ní just few hours àwọn ògbà ìgbà tí wọ́n ké gbàjá ìrọ̀dà Abubakar ló gbọ́ lẹ́nu ànẹ́bí ó kàn sọ ni pé tẹ́ ẹ bá sọ pá ànẹ́bí sọ bẹ́ẹ̀ o tó bá jẹ́ pé ó sọ bẹ́ẹ̀ fún yín o mo gbà kó dòdò ní sọ mọ̀kọ́mù yìí náà ìgbà àtọ̀gùtù yóò dé kí ló dé ó tún já ànábì kò mẹ́ ó já Abubakar kò mẹ́ ó lá ànábì ò ti ẹ̀wú rẹ̀ lọ lẹ́bí táwọn Abubakar ó mọ̀ kọ̀nfàmù pé ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ gbogbo táwọn Abubakar fi tóbi lẹ́ni wa ó ti ń já díẹ̀ àṣebi tó fẹ́ parí ọ̀rọ̀ sí ni kó lè wá sọ fún wa pé tọ̀tọ̀ bá wá ń ṣẹ́bi ilé wọ́n lè ṣẹ́bi ilé nígbà ó ti já gbogbo fàdọ́ ìlú tán ó wá sọ Abubakar di ìsánù àádìlá ní ọ̀sọ̀ àbà àmọ́dàkà ló máa tọ́ tẹ́ṣtẹ̀ṣẹ̀ gbogbo àwọn tí wọ́n ń bú Abubakar tí wọ́n bú mọ́lù ká dá fún gbogbo Allahu waliyyul ladhina amanu Allahu waliyyul ladhina amanu yukhrijuhum minadh-dhulumati ilan-nur walladhina kafaru awliya'uhum at-taghut yukhrijunahum minan-nur ila adh-dhulumat ulaika ashabun nar hum fiha khalidun. ọlọ́wà ní gbogbo àwọn tọ̀gùtù yẹn tí wọ́n ń kó àwọn èèyàn kú